Mo ti padà sílé ẹ̀kọ́, Portable Olorin ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà òǹkọrin ilẹ̀ wa tí ẹnu kìí sìn lára rẹ̀, ìyẹn Portable ọmọ Ọlálọmí ló ti tú àṣírí àwọn ìlàkọjá tó korò jọjọ eléyìí tó là kọjá nígbà tó ń dàgbà bọ̀. Bí kò ṣe kọ́kọ́ kàwé já tí kò sì tún rí ìkúnlọ́wọ́ kankan kó tó di wípé ògo rẹ̀ búyọ ní nǹkan ọdún díẹ̀ sẹ́yìn. Lórí ètò ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ti kópa láìpẹ́ yìí, èyí tí wọ́n pè ní Honest Bunch, níbẹ̀ gan ni wàhálà Olorin ti tẹnubọ ìtàn ìgbésí ayé rẹ̀ ní rẹ̀bẹ̀tẹ̀. Portable ṣàlàyé pé n kò parí ilé ẹ̀kọ́ girama, omi inú ọ̀rá ìyẹn pure water ni mò ń tà láti ránra mi ní ilé ẹ̀kọ́ ODC nígbà yẹn. Mi ò rí olùrànlọ́wọ́ kankan, owó iléèwé mi sì gara púpọ̀. Àmọ́ ṣá ìdààmú àdúgbò kò ṣàìsọ di mímọ̀ pé òun ti padà sí ẹnu ẹ̀kọ́ báyìí ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara Poly. Nínú ọ̀rọ̀ Portable, ó wí báyìí pé èmi ò ní pẹ́ ṣetán ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara Poly, eléyìí tí mo ti ń kọ́ ẹ̀kọ́ business administration, ìyẹn ẹ̀kọ́ bá ti mójútó okòwò. Ó tún fi kún pé èmi tí wọ́n pè ní olódo tẹ́lẹ̀ nínú ẹbí wa ló ti wá di ẹni tó ń bọ́ ẹnu gbogbo wọn báyìí. Kò tán síbẹ̀, ọmọ Ọlálọmí tún korò ojú sí bó ti jẹ́ pé àwọn ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin lóbìnrin tí bàbá wọn lọ sí ilé ẹ̀kọ́ gan, wọ́n kàn kàwé láì ríṣẹ́ ṣe. Portable pé bàbá mi kàn rán wọn lọ sí ilé ẹ̀kọ́ lásán ni, ó ń ká mi lára gidi gan. Ìjọba ò náwó sí wọn, bẹ́ẹ̀ ni wọn ò fún wọn níṣẹ́ pẹ̀lú. Ọrùn mi báyìí ò ní gbogbo wọn wà.